mà ṣe o ọ̀rọ̀ ẹkùnrin pa olólùfẹ́ rẹ̀ tó jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì londo láriwo bá sọ kí ló fàdí ọ̀rọ̀ ẹ̀ wá gbọ́ o rògbòdìyàn ńlá ṣẹlẹ̀ nílùú àkùngbà àkókò nípínlẹ̀ Ondo bí ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ fásitì Adékúnlé Ajásin tó wà ní àkùngbà àkókò ṣe ya gbogbo òpópónà ìlú náà láti béèrè fún ìdájọ́ òdodo lórí ikú akẹ́kọ̀ọ́ fásitì tí olólùfẹ́ rẹ̀ gún pa. Joy Adéyẹmí tó jẹ́ akẹ́kọ̀ọ́ ìpele àṣekágbá ní ẹ̀ka ìmọ̀ human kinetics ni ó di àwátì ní ọjọ́ ìṣẹ́gun eléyìí tí ó kọjá kí wọ́n torí òkú rẹ̀ ní yàrá olólùfẹ́ rẹ̀ tó jẹ́ ọmọ bíbí ìlú àkùngbà àkókò. Olólùfẹ́ olóògbé náà tí kìí ṣe akẹ́kọ̀ọ́ fásitì náà ti na pápá bora tí àwọn ẹ̀ṣọ́ aláàbò sì ti ń wá báyìí o. Ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí bàbá onílé kan nílùú náà ṣagbátẹrù bí wọ́n ṣe pa akẹ́kọ̀ọ́ méjì ní fásitì náà. Èyí ló mú kí àwọn akẹ́kọ̀ọ́ fásitì Adékúnlé Ajásin àkùngbà àkókò pè fún ìdájọ́ òdodo lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí. Ààrẹ ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ fásitì náà Salami Akimu lásìkò tó ń bá ilé iṣẹ́ ìròyìn Yorùbá sọ̀rọ̀ ṣàlàyé pé ikú Joy Adéyẹmí jẹ́ ìyàlẹ́nu ńlá o nítorí pé wọ́n sì ń wá ọ̀nà láti fòpin sí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani látọwọ́ àwọn ọmọ onílùú lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó wáyé níbi ọ̀sẹ̀ méjì sẹ́yìn ni wọ́n gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí o. Lásìkò tó ṣàlàyé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe wáyé Salami Akimu sọ di mímọ̀ pé olólùfẹ́ Joy Adéyẹmí tó jẹ́ ọmọ bíbí àkùngbà àkókò lógún akẹ́kọ̀ọ́ náà pa o sínú yàrá rẹ̀ tó sì fi òkú rẹ̀ sílẹ̀ sí yàrá ọ̀hún fún ọjọ́ mẹ́ta gbáko. Ó ṣàlàyé pé àwọn olùgbé agbègbè náà ló ké sí wọn látàrí òórùn eléyìí tó ń jáde láti yàrá náà o tí wọ́n sì rí òkú akẹ́kọ̀ọ́ náà nínú yàrá rẹ̀ tí ara akẹ́kọ̀ọ́ náà sì ti ń kẹ́. Ààrẹ àwọn akẹ́kọ̀ọ́ náà sọ pé ní kété tí wọ́n rí òkú akẹ́kọ̀ọ́ náà ni wọ́n ní ìgbìyànjú láti ṣàwárí ẹni tó ṣọṣẹ́ náà bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó ti fẹsẹ̀ fẹ́ tí wọ́n sì fa ìyà rẹ̀ lé àwọn agbófinró lọ́wọ́. Àwọn akẹ́kọ̀ọ́ náà wá fún ìjọba ní wákàtí 24 tó fi mọ́ àwọn agbófinró láti ṣàwárí ẹni tó ṣokùnfà ikú akẹ́kọ̀ọ́ náà. Bẹ́ẹ̀ ni wọ́n rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn láti wà ní ojú tí alákàn fi sọrí lórí bí àwọn ọmọ àkùngbà àkókò ṣe ń pa àwọn ọmọ ilé ẹ̀kọ́ fásitì náà. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Aláyẹ̀dé Olúṣọlá ṣàlàyé pé wọ́n ti fi páńpẹ́ ọba mú àwọn 3 tí wọ́n lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà. Aláyẹ̀dé ní Olúṣọlá lásìkò tó ń bá ìròyìn Yorùbá sọ̀rọ̀ ó ṣàlàyé pé àwọn 3 yìí ṣèrànwọ́ fún afurasí náà láti ṣe iṣẹ́ ibi ọ̀hún tí wọ́n sì tún ràn lọ́wọ́ pàápàá jùlọ lórí bó ṣe kùnà pápá bora. Alukoro náà sọ pé ìwádìí ti ń lọ lọ́wọ́ o lórí ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú ìlérí pé ọwọ́ àwọn ikọ̀ àjọ náà yóò tẹ afurasí náà láìpẹ́. Ó wá rọ àwọn akẹ́kọ̀ọ́ náà láti ṣe ohun gbogbo níbàámu pẹ̀lú òfin tó sì tún ṣèlérí pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo yóò rí dájú pé ìṣẹ̀lẹ̀ ìpànìyàn náà yóò dohun gbàgbé nílùú àkùngbà àkókò àti ilé ẹ̀kọ́ fásitì náà. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti dókòwò pẹ̀lú iléeṣẹ́ Jígí Alọ́rà. Ẹ má bá wa fi èròǹgbà yẹn sábàlá àríwí sí i bẹ́ẹ̀ ẹ má bá wa pọ́nká ẹ sì má fẹ́ràn rẹ̀. Imam Abdulwaheed ló ti jábọ̀ ìròyìn o láti ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.